ohun tí mò ń sọ náà ni wípé àwọn tí wọ́n ń sọ̀rọ̀ sí wa nínú orí pé à ń sọ òtítọ́ nípa àwọn pásítọ̀ wọn, a rí i pé ẹ̀yin ni wọ́n kọ́ lẹ́kọ̀ọ́. Wọn ò kó àwọn tí wọ́n jọ ń jalè, àwọn tí wọ́n ń gbowó lọ́wọ́ wọn, àwọn bíi politician Nàìjíríà, àwọn bíi gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà. Wọn ò kọ́ wọn ní ẹ̀kọ́ kankan. Tó bá kọ́ wọn lẹ́kọ̀ọ́, wọn ò ní treat wa wickedly. Wọ́n ń lọ sílùú òyìnbó, kò síbi tí wọn ò ń lọ, ṣùgbọ́n wọ́n ṣì ń fìyà jẹ wá. Wọ́n rí bí ìlú òyìnbó ṣe rí, wọ́n ń fìyà jẹ wá. Wọ́n rí bí àwọn òyìnbó bí wọ́n ṣe sẹ́ẹ̀tì ìlú wọn. Ọdún mélòó ni gbogbo yìí la fẹ́ fi ṣe gbogbo yìí dà? Tá máa ṣe títì kan. Ẹ lọ wo títì Ìṣàwò yẹn ní Kòròdú. Ẹ lọ wo títì yẹn. Wọ́n kàn wo gbogbo ibẹ̀, wọ́n ba ayé aláyé jẹ́. Wọn ò ṣe anything síbẹ̀. Wọ́n kàn wo gbogbo ibẹ̀ ni wọ́n dẹ̀ ba ayé aláyé jẹ́. Gbogbo business àwọn oní business wọ́n ba ayé, wọn ò kíá. Ṣé ó rí bẹ́ẹ̀ nílùú òyìnbó? Mo mọ̀ pé torí ẹ̀ náà lẹ́yìn màmá wa ṣe ń gbàdúrà fáwa tá à ń sọ̀rọ̀ yìí láti ìlú òyìnbó, nítorí pé ẹ ti rí gbogbo ẹ̀ tán. Ẹ̀yin bàbá wa, mo mọ̀ pé torí ẹ̀ náà lẹ ṣe ń gbàdúrà fún àwa tá à ń sọ̀rọ̀ yìí gbogbo ìgbà, nítorí pé ẹ ti rí gbogbo kinní yìí tán. Ṣé bí wọ́n ṣe ba ayé wọn jẹ́ náà nílùú òyìnbó nìyẹn? Ẹ kàn máa kàn déédéé dé rí àkan láàárọ̀ kò, ẹ kàn máa kàn débẹ̀, ẹ kàn máa bẹ̀rẹ̀ sí ń wọlé wọn. Ṣé yìí ò mọ̀ pé ẹni tí ẹ wọlé ẹ ti bà tiẹ̀ jẹ́ ní ẹ mọ̀ náà? But you don't just care. Ẹ pera yín ní ìjọba pé lọ́wọ́ yín ni final say wà. Àwọn ìdí tá a ṣe sọ wípé ìlú yìí a ò lè jọ tẹ̀síwájú mọ́ nìyẹn, pé we need break fún yín kí Nàìjíríà kò fọ́, kólíkálukú kó lọ lọ́nà tiẹ̀. Yorùbá tó dúró, Haúsá kó dúró, Yíbò kó dúró lọ́nà tiẹ̀. Kò sídìí kankan bí kò ń ṣe àwọn ohun tá a rí yìí tó dẹ̀ jẹ́ pé they are solid evidence. They are solid evidence. Ọ̀nà wo lẹ fẹ́ fi wẹra yín mọ́ pé ẹ̀ ń sọ òtítọ́ ọ̀rọ̀ fún àwọn ìjọba Nàìjíríà? Adébóyè, ọ̀nà wo ló fẹ́ fi wẹra ẹ mọ́ pé ẹ̀ ń sọ òtítọ́ ọ̀rọ̀ fún gbogbo politician Nàìjíríà? Olúkọ̀yà, ọ̀nà wo ló fẹ́ fi wẹra ẹ mọ́? Kúmúyì, ọ̀nà wo lẹ fẹ́ fi wẹra yín mọ́? Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run àgbà, ẹ̀yin náà lẹ pera yín pé ẹ̀yin ni ìránṣẹ́ Ọlọ́run àgbà, but ẹ ò lè silent irú èmi. Ẹ ti silent ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọn ò lè sọ̀rọ̀. Wọ́n believe pé ẹ̀yin lẹ wà lókè. Ẹ̀yin tí ẹ wà lókè náà lẹ bòkè jẹ́. Ẹ bọ́ sílẹ̀ táwa tá a fẹ́ sọ̀rọ̀ lókè gangan ká lè ráyè bọ́ sókè lọ sọ̀rọ̀ ń bẹ̀. Tẹ bá máa wí, tẹ bá máa bọ̀, ẹ máa ní Ọlọ́run ò rán yín síjọba. Ta ló rán yín sí? Ọlọ́run ò rán yín síjọba, lẹ lọ ń gbowó lọ́wọ́ ìjọba. Ọlọ́run ò rán yín sí ìjọba, ní ìjọba ń kó owó tó tọ́ sí èmi àti gbogbo àwọn tó ń tẹ́tí gbọ́ mi yìí, ní ìjọba ń kó owó yẹn sínú àkáǹtì ṣọ́ọ̀ṣì yín. Ọlọ́run ò rán yín sí wọn nìyẹn o. Gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run yìí pátá, you are so wicked. Ẹ̀yin lẹ darí Nàìjíríà bolẹ̀. Ẹ̀yin lẹ bà yí àwọn èèyàn jẹ́. Kí tí ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀, mi ò mọ̀ bí mo ṣe lè pè é. Lẹ bà yí ọ̀pọ̀lọpọ̀ lọ́nà ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ́. Kí ló dé? I have proof for everything I am saying. And I want everyone that is watching this video, mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ lè pick one or two things, and whatsoever I drop, I am telling you it is the truth. Nothing but the truth. Bẹ́ẹ̀ bá preach débi kan, kẹ́ gégùn fún wọn,
wọn ò ní dé ṣọ́ọ̀ṣì yín, wọn ò ní súnmọ́ yín. Ṣẹ́yìn rí pé wọ́n súnmọ́ wa ni tí pé ojoojúmọ́ làwa ń sọ nípa wọn, à ń gégùn fún wọn, à ń gégùn fún ọmọ wọn. Kò dẹ̀ sídìí tá a ṣe ń ṣe ni wípé a rí wípé àwọn ni wọ́n ń sọ wá sínú ogun lójoojúmọ́. Wọ́n ń fìyà jẹ wá, wọ́n ń fìyà jẹ ìṣẹ̀dá wa, wọn ò jẹ́ kí ọjọ́ ọ̀la wa kó ní meaning. Ṣódà ojoojúmọ́ ni mò ń sọ, màá mi jẹ̀yà, bá mi jẹ̀yà, ẹ̀gbọ́n mi jẹ̀yà, èmi náà tún ń jẹ̀yà. Ṣó jẹ́ kí n tún gbà káwọn ọmọ mi jẹ̀yà? Ìdí tí mo ṣe ń bọ́ta nìyẹn. Ṣó jẹ́ kí n tún gbà kí ìwọ gan jẹ̀yà? Àwọn ìdí tá a ṣe jáde síta nìyẹn, pé kò jẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ká máa fi jomi toro ọ̀rọ̀, ká sì ní sùúrù kí a gbọ́ àwọn kìíní ní àgbọ́yé. Wọn ò preach against them, wọn ò sọ fún wọn pé ohun tí wọ́n ń ṣe ò dáa. Béèyàn bá ń ṣe nǹkan, ẹ jẹ́ kó yé pé ìwọ là ń bá wí. Ṣèbá Adébóyè ni mò ń pè yìí, ṣèbóyè pépò ni mò ń pè yìí, mò ń jẹ́ kó yé wọn wípé àwọn là ń bá wí. Ẹ ò lè sọ nípa Yorùbá nation, ẹ ò lè sọ nípa pẹ̀lú yìí pín. Ẹ dẹ̀ mọ̀ pé the only solution náà ni pé àfi kílù yìí pín, ṣùgbọ́n ẹ ò lè sọ nípa ẹ̀. Ara àwọn ìdí tẹ́ẹ̀rí lè sọ nípa ẹ̀ ni wípé ẹ̀yin gan náà ẹ ti fọ̀kásì ẹ̀, ẹ ti jókòó, ẹ ti rí wípé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe tílù yìí bá pín, tí Yorùbá bá dúró, gbogbo ohun tẹ́ ẹ fi èrú kó jọ làwa máa gbà lọ́wọ́ yín padà. À á gbà lọ́wọ́ yín débi pé à wá fi kọ́ àwọn ibi tí iléeṣẹ́ lè wà fún àwọn ọ̀dọ́ láti lè máa ṣiṣẹ́. Ẹ̀yin náà mọ̀ gbogbo ohun tẹ́ ẹ̀ ń rò lọ́kàn yín nìyẹn. Ìkejì, àwọn owó tẹ́ ẹ̀ ń jí, àwọn bẹ́ẹ̀ ṣe ń gbowó yẹn ò ní lè rí irú owó yẹn gbà mọ́. Bí nǹkan méjì bá dẹ̀ wà lọ́kàn yín, kí n sọ fún yín, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run yìí, kò sí ìjọba Ọlọ́run fún yín. Kí la wá ṣe láyé? Àtìpó la jẹ́ láyé, àtìpó òun la jẹ́ láyé. Bẹ́ẹ̀ bá nírú nǹkan yìí lọ́kàn, kí n sọ fún yín, kò sí ìjọba Ọlọ́run fún yín. Bó jẹ́ irú nǹkan yìí ló wà, irú èdè ló wà lọ́kàn yín, that is, you will not get all those chance again. Gbogbo ohun tẹ́ ẹ fi èrú kó jọ, gbogbo ẹ̀ ló máa fọ́ dànù. Gbogbo ohun tó wà lọ́kàn yín nìyẹn. That was just the reason you cannot support gbogbo ohun tí àwa ń support tá a pè ní Yorùbá nation yìí, pé that is the only way out. Nigeria cannot work again. Because the level of crime, the level of scam, the level of fraud in Nigeria, we can never allow this country called Nigeria to work again. Ohun tẹ́ ẹ lọ ń ṣe lọ́dọ̀ ìjọba ni pé ẹ kọ̀ lọ gbowó lọ́wọ́ wọn ni. Ẹ ò sòtítọ́ ọ̀rọ̀ fún wọn. Tẹ́ ẹ bá sòtítọ́ ọ̀rọ̀ fún wọn, wọn ò ní súnmọ́ yín mọ́. Ohun tẹ́ ẹ lọ ń ṣe ń bẹ̀ ni pé ẹ lọ ń gbowó ń bẹ̀ ni. Tí ọmọ ìyá méjì wọ́n bá wà nínú ilé, tí wọ́n bá ń sòtítọ́ ọ̀rọ̀ fún ya wọn, wọ́n máa jà ni. Tó bá wá jà, wọ́n á fúnra wọn ní space. Ṣèbí ẹ̀yin náà ń pòwe. Ara àwọn òwe yín náà nìyí. And then òwe tí mo pa yẹn is a genuine one. Ìkan tó ń pè ní ìrere nìyẹn. When you tell people the truth of Christ, èyí tó bá máa gbọ́ á gbọ́, èyí tó bá ní gbọ́ ó máa lòdì sí, ó máa sálọ, ó máa lọ. A church that belongs to a real pastor, a real prophet of God, a real man of God kò lè kún láéláyé. Kò lè kún. I continue raising that point. Gbogbo church ìtẹ́rí tó kún yìí, ẹgbẹ́ òkùnkùn ló wà. Wọ́n ti dè gbogbo àwọn èèyàn mọ́lẹ̀, wọ́n ti da orí wọn rú, wọ́n ti tọ̀nù gbogbo orí àwọn tí wọ́n ń follow wọn, wọ́n ti tọ̀nù upside down. Tó bá ní B náà ni, tí pastor wọn bá ní F náà ni, tó bá fi black wọ̀n bẹ́ẹ̀ náà ni, tó bá fi yellow wọ̀n ní blue bẹ́ẹ̀ náà ni. Ẹ mọ̀, ṣùgbọ́n kò dáa ká dọ́run ká tó mọ òtítọ́. Nítorí pé kò dáa ká dọ́run ká tó mọ òtítọ́ náà lọ́lọ́run ṣe pè wá jáde pé ká tètè wá máa sọ fún yín.
They are wicked. Okay, máa wòran nígbà tí èèyàn tó lọ fún state ṣe ń gbọ́ mi ní 20 million naira nínú COVID-19. Now ṣé Adébóyè tó fún Ọ̀ṣun state yẹn ní 20 million, Ọ̀ṣun state government ní 20 million yẹn, ṣé kò mọ̀ pé àwọn ìjọba gangan ní ogun tá a ní ni? Ó mọ̀ náà. Ṣèbí lẹ́yìn náà ni gbogbo àṣírí wọn tún wá ń tú síta nípa palliative tí wọ́n fún wa tí wọ́n tọ́jú sínú ilé. Ó mọ̀, kò sídìí tá a ṣe ń dárúkọ ẹ̀. A rí i pé ìwọ náà wà nínú ìwà ìbàjẹ́. Oyèdépò, a ṣáà rí i pé ìwọ náà wà lára àwọn tó lọ gbé mọ́tò tó lọ gbé fún Abíọ́dún. Wọ́n rí yẹn dáadáa nínú COVID-19. Ìwọ náà ra mọ́tò tó lọ gbé fún wọn níbẹ̀. Ṣé ìjọba máa lóun ò lówó láti ra mọ́tò ni? Owó tó jẹ́ kí ìwọ kó pọ̀ kó o fi run àwọn tébi ń pa lọ́wọ́ nígbà yẹn. Lọ́gbàgbé èyí tó ṣe kéré. O lè jáde kó wá máa ní ìwọ náà ṣe, ó fún wọn irọ́ ni. Èyí tó ṣe kéré, èyí náà mọ̀ pé ìjọba yìí ló ní wá lára. Kí ló dé tẹ́tí wọ́n padà? Ẹ mọ̀ dáadáa. The all you are seeking for ni pé ẹ wá ojú rere ìjọba. Ẹjọ́ ń rúlu ẹni. All of you are ruling the country together. Mo rí yìí dáadáa nígbà tí o lọ gbé mọ́tò fún wọn. Mọ́tò yẹn gan ní kíní crashes kan báyìí tí àwọn ambulance báyìí. I saw it like this. Donated to them. Oyèdépò. Ṣé Adébóyè máa sọ pé òun ò mọ̀ pé bí ń pa àwọn èèyàn? Listen to me. Ìdí tó ṣe máa rí pé gbogbo wọn inú kóòtù ló wà ní wípé tó bá rí tó fún ọmọ ìjọ wọn ní 1 million 2 million, wọ́n ti pa èèyàn kan nìyẹn. Bóyá wọ́n pa ọkọ ẹ̀, wọ́n á fún ìyàwó ní gbowó yìí 2 million. Kò jẹ́ 2 million yẹn kò lè fi ṣoríire náà. Wọ́n bá fún ní 10 million kò lè fi ṣoríire. Bí wọn ò bá gba nǹkan lọ́wọ́ ẹ̀, wàláì wọn ò lè fún ẹ ní nǹkan kan. Bí àwọn ìránṣẹ́ Ọlọ́run òkùnkùn yìí tí wọn ò bá ti jẹ́ pé wọ́n ti gba nǹkan kan lọ́wọ́ ẹ̀, wọ́n ti ba ayé ẹ̀ jẹ́. They can't give you anything. Ẹ tẹ́tí sóhun tí mò ń sọ. Mi ò wá ta láti wá tàbùkùn bá èyìn rere. Ṣùgbọ́n ohun tó ń ta àbùkùn bá èyìn rere, Ọlọ́run rán mi síta fún pé kí tètè wá sọ fún yín kó má padà dé wípé kò ní sí ẹnikẹ́ni tó máa wọ ìjọba Ọlọ́run nínú ìní pẹ̀lú yín. Wọ́n ti teach wa wrong, wọ́n ti lead wa wrong. Wọ́n mọ̀ pé ìyà ń jẹ wá. Wọ́n sì mọ̀ ní tòótọ́ wípé ìjọba Nàìjíríà yìí gangan òun ló fa ogun sínú ayé wa. I keep on saying it. Ọ̀pọ̀lọpọ̀ ogun tí à ń là kọjá tẹ́ ẹ lérò wípé ogun ìdílé bàbá ìyá òun ló sì ṣe yín, kì í sọ fún àwọn yẹn gan orí ti yín rò tó pé àwọn gan òrò ń jẹjẹ mọ́. Ṣógun tó ń béèrè ẹbọ tẹ́ ò lè fún lẹ́bọ, ṣé kò ní padà lẹ́yìn yín? Á padà lẹ́yìn yín náà. Ìjọba Nàìjíríà gangan òun ni ogun tí a ní. Àwọn ìránṣẹ́ Ọlọ́run yìí náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀. Ẹ bá wa máa sọ láti lè brainwash àwọn èèyàn máa ní Ọlọ́run ò rán yín sí ìjọba, Olúwa ní kẹ́ respect ìjọba. Ṣérú ìjọba yìí ni Olúwa ní kẹ́yìn respect? Ìjọba tó ń gba yín létí, èèyàn lè gbẹ létí kó má sọ̀rọ̀ jáde. Ṣèbí nínú ọ̀sẹ̀ tó kọjá yẹn òun ni Adébóyè jáde tó níyàn kan fẹ́ gba bribe lọ́wọ́ òun. Ṣé wọ́n fẹ́ gba létí ni? Ẹ lè sọ yẹn jáde àbí? Ṣùgbọ́n ohun táwa ń jà fún ẹ̀yin ò lè sọ òtítọ́ ọbẹ̀ pé òtítọ́ ni. Ṣùgbọ́n ó lè sọ jáde nígbà tí ìjọba báùndì wípé kó má gbé helicopter ẹ̀. Helicopter tẹ́ ń pè ní chopper àbí kí lẹ̀ ń gbé kiri pé kó má gbé nítorí pé àwọn papers ò pé àbí pé pààtì ẹ̀ wọ́n ti ní problem. Ṣó mọ̀ pé ó padà sọ̀rọ̀ jáde nínú prógámù tó lọ ṣe yẹn tó gbé helicopter Oyèdépò lọ síbẹ̀. Ó padà sọ̀rọ̀ jáde pé èèyàn kan pé ó ní tó bá fẹ́ fly jet yẹn, tó bá fẹ́ fly helicopter yẹn gangan pé kò san bribe. Ìwọ ṣe sọ yẹn jáde. Ìwọ̀n pé nǹkan tó ń pè lótìtọ́ nìyẹn. Ó sọ òtítọ́ ọbẹ̀ jáde nìyẹn. Ṣé ojú ẹ wá fọ́ ni láti lè sọ òtítọ́
nípa àwọn ìjọba yìí tí wọ́n ní àwọn tí Ọlọ́run kó sí abẹ́ ẹ̀, ṣé ojú ẹ wá fọ́, ọkàn ẹ di tó yẹn láti lè sọ nípa wọn pé alẹ́ yìí lẹ̀ ń ní èèyàn lára báwa náà ti ń sọ yìí. Bó o bá lè sọ yẹn jáde ó jẹ́ kó o lè sọ nípa Yorùbá nation náà. Wọ́n pa àwọn ọmọ ọlọ́mọ ní Lẹ́kí, a ò rí ẹ kó o jáde láti sọ nǹkan kan nípa wọn. These pastors, you only after the monetary part of gbogbo nǹkan, owó ìṣá, ìgbádùn yín nìkan, òun lẹ̀ ń monitor, òun lẹ̀ ń ṣiṣẹ́ lé lórí. Ó lè sọ yẹn wípé helicopter kìíní kan báyìí ìjọba ti báǹdì already pé kí o má gbé fò pé pépà yẹn ò pé or something like that, confam nìyẹn. Ìkejì ni wípé páàtì mọ́tò láti helicopter ẹ̀ tí ó ní issue, ṣùgbọ́n ó sọ jáde nínú program yẹn. Tó bá sọ ó sọ jáde pé ká lè gbọ́ náà nínú program tó lọ yẹn, pé kí wọ́n lè gbọ́ pé èèyàn kan lòun fẹ́ gba bribe lọ́wọ́ ẹ̀, wọ́n dẹ̀ investigate ẹ̀ nìyẹn. Ó lè sọ yẹn. Ṣebí òtítọ́ nǹkan tó rí ló sọ yẹn. Kí ló dé tẹ̀ ṣe sọ òtítọ́ fún àwọn ìjọba yìí? Kí ló àdì nínú ẹ̀ kí ìwọ Adébóyè jáde kó sọ òtítọ́ fún ìjọba? Ẹ máa wá máa claim pé Ọlọ́run ò rán yín lọ sí ibẹ̀ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ló ń pè mí tó ní pé you are a pastor. Kí ló dé tí a ṣe ń drag ẹ to become an agitator or to become an activist? Kí ni iṣẹ́ pastor? Ṣebí pé kí a sọ òtítọ́ Ọlọ́run fún àwọn èèyàn ni, àbí bẹ́ẹ̀ kọ́? Ìkíní nìyẹn. Ṣé ẹni tó wá ń sọ òtítọ́, ẹ̀yin màmá mi ẹ tẹ́tí ká jọ sọ̀rọ̀ yìí dáadáa. Ṣé ẹni tó ń sọ òtítọ́ ṣé ó máa hate ẹni tó bá ń parọ́? Ó máa like ẹni tó bá ń parọ́ ni. Ó máa hate ẹni náà. Kò sí bí o ṣe fẹ́ ṣe, ẹni tó ń sọ òtítọ́ kò lè like ẹni tó ń parọ́. Iṣẹ́ tá a dẹ̀ gbélé wa lọ́wọ́ nìyẹn, pé ká sọ nípa òtítọ́ nǹkan tá a rí. Ìmí àdé animal judge, I have divined it for you. Báwo la ṣe ní judge? Iṣẹ́ tá a gbélé wa lọ́wọ́ nìyẹn. Tá a bá rí nǹkan tí kò tọ́, báwo la Adébóyè ṣe? Báyọ̀ máa ní pásítọ̀ kan ó gbé nǹkan kan tó dẹ̀ máa kọ ẹjọ́ débẹ̀ tó dẹ̀ máa dá wọn lẹ́jọ́. Judge nìyẹn. Mi ò fẹ́ ṣépè nínú fídíò tí mò ń ṣe yìí, ṣùgbọ́n kò sígbà tí mi ò tún ní ṣépè fún yín náà. Ẹ̀yin náà wò, àìmọye ẹjọ́ tó máa gbé níwájú ẹ̀ tóun náà dẹ̀ máa dá. Ṣebí ó rí nǹkan tó ó wò pé okay èyí iṣẹ́ èyí ó ṣe ó dẹ̀ dá wọn lẹ́jọ́. Báwo lè máa ní ká má ní Bíbélì ṣe máa ní ká má dáyàn lẹ́jọ́? Tí a bá ní ká má dáyàn lẹ́jọ́ ni kò ní sí adájọ́ Nàìjíríà, kò ní sí lọ́ọ̀yà Nàìjíríà. Ìwà ìbàjẹ́ àbí ní gbogbo àgbáyé ìwà ìbàjẹ́ dẹ̀ máa pọ̀ jù báyìí lọ gan. Kò ní sí control. Everybody will begin to do whatsoever he like. Béèyàn bá wú ìwà tó dáa tí wọ́n ní pé ká pè é ká wò ó dáadáa ká sì dá lẹ́jọ́. Tí a ò bá dá lẹ́jọ́, he continue to do it because he will think he is right with what he is doing. Bí Clifford Orji ìgbà kan tó máa pa àwọn èèyàn ní ibi kan tó ń pa àwọn èèyàn tó ń ta páàtì àwọn èèyàn. Now bí wọ́n bá ń wò bẹ́ẹ̀ tí wọn ò lọ sọ́dọ̀ ẹ dá mi lóhùn, ṣé kíní yìí ò ní máa continue till now? But nítorí pé wọ́n rí, wọ́n dẹ̀ mú, wọ́n dẹ̀ dá lẹ́jọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló súnra kì í ṣe òun nìkan ló ń ṣe business yẹn gbà yẹn. Wọ́n pọ̀ gan, but ọ̀pọ̀lọpọ̀ ló rí nígbà tí wọ́n dá lẹ́jọ́. Then nígbà tí wọ́n wá dá lẹ́jọ́ yẹn, àwọn tí wọ́n rí tọ́jọ́ ṣe business yẹn ni wọ́n ṣe kíni? Wọ́n súnra kì. Tá a bá dá èèyàn lẹ́jọ́ lórí ohun tó ṣe tí ó wrong, wàá rí pé ó máa súnra kì. Tó o bá dẹ̀ dá èèyàn lẹ́jọ́ lórí ohun tó ṣe tó right, àwọn èèyàn á fẹ́ imitate ẹni yẹn pé àṣé nǹkan tẹ́ni ṣe ó right o. Àwọn wá fẹ́ wá máa imitate, àwọn náà fẹ́ máa ṣe the right thing. Ẹ ti fi ojú dúdú, ẹ ti fi ba yí ọ̀pọ̀lọpọ̀ jẹ́. Ẹ wo UK bó ṣe rí, ẹ wo America bó ṣe rí, ẹ wo gbogbo Europe bó ṣe rí. Ẹ jẹ́ n sọ fún yín, ìlú yìí ò lè work. Ìlú tí
èdè wa ò bá yéra wa, Yíbò ń sọ tiẹ̀, Haúsá ń sọ tiẹ̀, Yorùbá ń sọ tiẹ̀, ìlú yẹn ò lè work. Ìdí tí Germany ṣe work ni pé àwọn tó ń rúlu Germany they are German. Ìdí tí UK ṣe work ni wípé àwọn tó ń rúlu UK gangan they are UK. Gbogbo àwọn ìlú tí ó túká yẹn bíi Russia tó túká yẹn ẹ lọ wò wọ́n dáadáa, èdè tó wà nínú ìlú yẹn ti pọ̀ jù. The only thing ni wípé wọ́n ní láti túká ní pé èyí nǹkan mi ló ń ṣe, tọ̀hún nǹkan mi ló ń ṣe, èyí á máa ṣe nǹkan mi dé wọ́n á túká, oníkálukú jókòó sórí ọwọ́ ara wọn. Ẹ wò láti bí ohun tí mo sọ tán yẹn, kò sí ohun tó fẹ́, kò sí nǹkan tó lè, kò sí ọ̀nà àbáyọ ju pé kí Nàìjíríà kó ṣe kíni kó túká, kí Ìgbò kó dúró ní ọ̀dọ̀ tiẹ̀ wá rí pé wọ́n á ṣe dáadáa, kí Yorùbá kó dúró lọ́dọ̀ tiẹ̀ wá rí pé wọ́n máa ṣe dáadáa, kí Haúsá kó dúró lọ́dọ̀ tiẹ̀ wá rí pé wọ́n máa ṣe dáadáa. Jẹ́ kí n sọ fún ẹ, ọ̀gá mẹ́ta kò lè dúró sínú ọkọ̀, wo a máa jẹ̀yà yẹn lọ ní tí Jésù máa fi dé. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe. Adébóyè náà ó mọ ohun tí mò ń sọ yìí dáadáa. A máa jẹ̀yà yẹn lọ ní tí Jésù máa fi dé. Wọn ò ṣe yan ọ̀gá mẹ́ta ní rìdíìmù. Ṣé Adébóyè ló ní rìdíìmù ni? Wọn ò ṣe yan ọ̀gá mẹ́ta ní rìdíìmù tó dẹ̀ máa nírú agbára tí Adébóyè níyẹn kẹwàá òbí rìdíìmù máa dúró. Kò lè dúró náà. Ọ̀gá kan ṣoṣo ni wọ́n yàn, gbogbo àwọn tó kù sì ń ṣiṣẹ́ ní abẹ́ rẹ̀. Bó jẹ́ ní ilé iṣẹ́ náà ni, tí ọ̀gá bá fi lè pé mẹ́ta, even méjì, ilé iṣẹ́ yẹn ò lè dúró. That is why there is an organization chart. Then in organization nínú chart yẹn ni oníkálukú ti máa rí hierarchy ẹ̀. Adébóyè mọ ohun tí mò ń sọ yìí. Ẹ̀yin èèyàn yẹn má jẹ́ ká gbé ìkà lẹ́yìn. Ẹ̀yin tẹ́ ń gbé ìkà lẹ́yìn, mo mọ̀ yín dáadáa. Ẹ̀yin tẹ́ ẹjọ́ ń ṣe ìwà ìbàjẹ́ tó yẹ pé gbogbo owó tí wọ́n ń gbà, báwo lè yan bẹ́ẹ̀mi náà bá gba 1 billion níṣojú sẹ́kítì mi, tí n bá fẹ́ kí sẹ́kítì yẹn pa mí kíákíá, at least mo gbọ́dọ̀ fún sẹ́kítì yẹn ní ó pọ̀ jù, mo gbọ́dọ̀ fún ní 10 million naira. Ìwọ náà gbà nǹkan tó lè fi ṣoríire. Nígbà yẹn ni owó tí mò ń gbà yẹn ò ní wọ̀ lójú. Ẹ̀yin tí ẹ̀ ń sọ̀rọ̀ sí wa tó bá ń sọ òtítọ́ ọ̀rọ̀ yẹn, ẹ̀yin gangan nìyẹn. Ẹ̀yin tí ẹjọ́ ń ṣíà owó yẹn, ṣe ń dọ́ mi tó pé ẹ̀yin tí ẹjọ́ ń ṣíà owó yẹn tí ìwà ọ̀bàjẹ́ yẹn ti wọ inú ayé yín, ẹ̀yin lè sọ̀rọ̀ sí wa. Òtítọ́ ọ̀rọ̀ làwa ń sọ. Kò lè possible. Ọ̀nà wo ló fẹ́ dé gbà? Ọ̀nà wo ní Nàìjíríà fẹ́ dé gbà? Ó ti tó gẹ́. That unity must break. Ohun tí ẹ fi sọ wá pọ̀, amalgamation of 1914 or whatsoever, it has expired. All we need is to break. Ẹ lọ wo Spanish. Ìdí tí Spanish fi tó dá ni pé they speak their language. Ẹni tó ń rúlu bẹ̀, they are Spanish. Wọn ò jẹ́ kẹ́ni other thing rúlu ẹ̀. The only people that is ruling it is Spanish. Ohun tí Amẹ́ríkà fi fẹ́ ní problem ni wípé Amẹ́ríkà ń fẹ́ máa sọ wípé àwọn kan funfun, àwọn kan dúdú. Ọ̀nà kan ṣoṣo tó fẹ́ fi ní problem nìyẹn. Ṣẹ̀gẹ̀ tó bá pé wọ́n gbà wípé ìkọ̀kan náà ni gbogbo wọn, Amẹ́ríkà ò ní problem. Ẹ̀yin ò mọ ìdí tí Ọlọ́run fi jẹ́ kí Trump kó padà jẹ̀yà ni. Trump kì í ṣe wípé it is not as if it's not God sent. Ṣùgbọ́n nígbà tó ń ṣe iṣẹ́ yẹn lọ, ohun kan tí Trump ti padà ṣubú ni wípé Trump ó jẹ́ kí ó dá ọ̀tá sílẹ̀ láàrin àwọn tí Ọlọ́run dá. Kò dẹ̀ dá. Ìdí tí gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ṣe máa padà ṣègbé nìyẹn. Ẹ̀yin tẹ́ ẹ ní kérúbù ò da èèyàn kan dá. Ẹ̀yin tẹ́ ẹ ní kéèyàn kan má bá èèyàn kan ṣeré. Nítorí báwo lọ́lọ́run ṣe máa dá èèyàn tẹ́lẹ̀ máa dá ọ̀tá sílẹ̀ láàrin àwọn tọ́lọ́run dá. And don't go to kérúbù, don't go to them, they are doing this. Even nínú mọ́tò, mo ti sọ́rí, mo jókòó báyìí, mo wọ public bus nínú ọdún náà, mi ò tí ì ní mọ́tò. Mo wọ mọ́tò báyìí, mo jókòó báyìí ni.
lẹ́ni yẹn wà nínú mọ́tò already ó wà lára ara wọ́ọ̀lù mọ́tò èmi kọ̀ wọ ọbẹ̀ ni mo jókòó ní Kétu tẹ́ rí yẹn ni mo dẹ̀ bọ́ mo wọlé tọ́ mo kọ̀ bẹ̀ sí ń dọ́ yá kápákápá lóko sótó ń déyé képo láhà rópé ló ń fèdè fọ̀ mo tẹ̀ pé bóyá spirit mi tí mo wọlé ẹ̀ bó ṣe ní mi yẹn ló ṣe wọnú ẹ̀mí àṣé pé ó ń sọ̀rọ̀ lòdì sí mi ni kò tó 10 minutes ló bọ́lẹ̀ nínú mọ́tò fún mi. All because wọ́n ti teach wọn against we that we are bad, we are evil people. Ẹ̀ ń teach àwọn èèyàn tí Ọlọ́run dá against themselves. Ohun tó ṣe Trump nìyẹn tó fi fall. Other things lọ gbàgbé ẹ̀. But because of Trump begin to let white know that you are white and he begin to let black know that you are black. Then ó wá fún àwọn white ní agbára ju black lọ òun lọ́lọ́run fi fall Trump. Forget about that. Ta lọ́lọ́run ò lè fall. The same thing do gbé ìránṣẹ́ Ọlọ́run. You don't preach unity. If you said you are preaching gospel, you don't preach unity in that gospel. You lọ bèrè náà ẹ̀yin ò mọ̀ pé kérúbù ò láìkì sẹ̀lẹ̀. Sẹ̀lẹ̀ gan ò láìkì kérúbù. Sẹ̀lẹ̀ mọ̀ wípé we are not the same. Celestial know that kérúbù and them they are not the same. Tí kò dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀. Likewise, Adeboye know that we are not the same. Tí kò dẹ̀ kó rí bẹ́ẹ̀. Ọlọ́run ló dé èmi àti yín. We must be friends. Our God is love. But because of what you people want to eat, you separated us. You separated us. Then you now create enemy. Báwo lè yàn kọ́ṣẹ́ máa lóhùn sin Ọlọ́run? Àwa máa hate ẹni tó tún sin Ọlọ́run ní ìdá mìíràn. It is not possible. You created enemy between us. You may think I don't make sense, but I am telling you, nǹkan tó ń ba inú Ọlọ́run jẹ́. I am a man after God's heart. I am telling you, if there is any other name you want to call me, hi Baba